ìdí àlùkùránì la lajú sí. súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ dòní. ẹlẹ́hàá níyàwó mi, ẹlẹ́hàá níyà mi, ẹlẹ́hàá làwọn àbúrò mi. mi ìgbà kẹ́tẹ́lẹ́ bọ́ rí kí ni ọ̀gá ó ti wá sí dáadáa nísìnyí, ó ti wá yí padà, ó ti wá ṣe bínú kan. mi ìgbà kan lórí ibú tí ìwà ṣẹ̀ṣẹ̀ wá yí padà. mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ́lẹ̀ tí sọ pé oògùn dá tí sì mú àwọn oògùn jáde wá fún un. ṣùgbọ́n àwọn èèyàn ti tẹ́ ìyọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́, wọ́n ti sọ, wọ́n ti ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, nǹkan ni wọ́n ń ṣe. ẹlòmíràn olóhùn ṣọ̀ṣọ̀ àwúre, òun ṣẹṣẹ kìnnì kan, ọṣẹ ìtajà, ọṣẹ kìnnì kan, ṣé èyí ń bá ẹ̀kọ́ sùlánù mu? níbo nìyẹn wà ẹ̀ṣọ́ ibi tó wà? tọ́wọ́ ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan, ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni? orí ìjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún ọgbọ́n ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta? tó wà lóhùn ṣọṣẹ àwúre, irọ́ lẹ̀ ń pa. mo dúró lórí yẹn o, mo dúró bẹ́ẹ̀, irọ́ lẹ̀ ń pa. irọ́ ni ẹ̀mí ṣètọ́n, ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣe àwọn nǹkan yẹn. irọ́ ni tí ẹ̀ka ń bẹ irọ́ ni. mí ní kó ibẹ̀ náà mo wà, tí sì ní kú ibẹ̀ náà ni màá wà, tí ní kú ibẹ̀ ni màá wà. mo dúró tán ni o, ìṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o, ìsọ̀rọ̀ ẹnu o, mo dúró tán yẹn. kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbówó tẹ́wọ̀n apply ògbó pẹ̀lú orí èèyàn láìpẹ́ ìkò tí ìjẹta àbíyò ni. náà ni wọ́n ìdí àlùkùránì la lajú sí. súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ dòní. ẹlẹ́hàá níyàwó mi, ẹlẹ́hàá níyà mi, ẹlẹ́hàá làwọn àbúrò mi. mi ìgbà kẹ́tẹ́lẹ́ bọ́ rí kí ni ọ̀gá ó ti wá sí dáadáa nísìnyí, ó ti wá yí padà, ó ti wá ṣe bínú kan. mi ìgbà kan lórí ibú tí ìwà ṣẹ̀ṣẹ̀ wá yí padà. mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ́lẹ̀ tí sọ pé oògùn dá tí sì mú àwọn oògùn jáde wá fún un. ṣùgbọ́n àwọn èèyàn ti tẹ́ ìyọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́, wọ́n ti sọ, wọ́n ti ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, nǹkan ni wọ́n ń ṣe. ẹlòmíràn olóhùn ṣọṣẹ àwúre, òun ṣẹṣẹ kìnnì kan, ọṣẹ ìtajà, ọṣẹ kìnnì kan, ṣé èyí ń bá ẹ̀kọ́ sùlánù mu? níbo nìyẹn wà ẹ̀ṣọ́ ibi tó wà? tọ́wọ́ ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan, ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni? orí ìjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún ọgbọ́n ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta? tó wà lóhùn ṣọṣẹ àwúre, irọ́ lẹ̀ ń pa. mo dúró lórí yẹn o, mo dúró bẹ́ẹ̀, irọ́ lẹ̀ ń pa. irọ́ ni ẹ̀mí ṣètọ́n, ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣe àwọn nǹkan yẹn. irọ́ ni tí ẹ̀ka ń bẹ irọ́ ni. mí ní kó ibẹ̀ náà mo wà, tí sì ní kú ibẹ̀ náà ni màá wà, tí ní kú ibẹ̀ ni màá wà. mo dúró tán ni o, ìṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o, ìsọ̀rọ̀ ẹnu o, mo dúró tán yẹn. kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbówó tẹ́wọ̀n apply ògbó pẹ̀lú orí èèyàn láìpẹ́ ìkò tí ìjẹta àbíyò ni. náà ni wọ́n yìí mọ́yìn kan níwò ìdí àlùkùránì la lajú sí. súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ dòní. ẹlẹ́hàá níyàwó mi, ẹlẹ́hàá níyà mi, ẹlẹ́hàá làwọn àbúrò mi. mi ìgbà kẹ́tẹ́lẹ́ bọ́ rí kí ni ọ̀gá
ó ti wá sí dáadáa nísìnyí ó ti wá yí padà ó ti wá sí bínú kan. mi ìgbà kan lórí ibú tí ṣẹ̀ṣẹ̀ wá yí padà. mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ́lẹ̀ tí sọ pé oògùn dá tí sì mú àwọn oògùn jáde wá fún un. ṣùgbọ́n àwọn èèyàn ti tẹ́ ìyọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ́n ti sọ wọ́n ti ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe nǹkan ni wọ́n ń ṣe. ẹlòmíràn ló ń sọ̀rọ̀ àwúre òun ṣẹ̀ṣẹ̀ kìnnì kan ọ̀sẹ̀ ìtajà ọ̀sẹ̀ kìnnì kan ṣé èyí ń bá ẹ̀kọ́ sùlánù níbo nìyẹn wà ẹ̀sọ́ ibi tó wà tó wọ́n ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni oníjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó sọ fún ọgbọ́n ta ni orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta ni orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta tó wà lóhùn ṣoṣo àwúre irọ́ nẹ̀ ń pa mo dúró lórí yẹn o mo dúró bẹ́ẹ̀ irọ́ nẹ̀ ń pa irọ́ ni ẹ̀mí ṣèitán ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣe àwọn nǹkan yẹn irọ́ ni tí ẹ̀ka ń bẹ irọ́ ni bí inú kó ibẹ̀ náà mo wà tí ìlú kú ibẹ̀ náà ni màá wà tí ìlú kú ibẹ̀ ni màá wà mo dúró tán ni o kì í ṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o kì í sọ̀rọ̀ ẹnu o mo dúró tán yẹn kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbówó tẹ́ wọ́n apply ògbó pẹ̀lú ìdí àlùkò náà lájú sí súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ dòní ẹlẹ́hàá níyàwó mi ẹlẹ́hàá níyà mi ẹlẹ́hàá làwọn àbúrò mi ìgbà kẹtẹ́lẹ́ mọ́ rí kí ni ó lọ kí ó ti wá sí dáadáa nísìnyí ó ti wá yí padà ó ti wá sí bínú kan. mi ìgbà kan lórí ibú tí ṣẹ̀ṣẹ̀ wá yí padà. mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ́lẹ̀ tí sọ pé oògùn dá tí sì mú àwọn oògùn jáde wá fún un. ṣùgbọ́n àwọn èèyàn ti tẹ́ ìyọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ́n ti sọ wọ́n ti ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe nǹkan ni wọ́n ń ṣe. ẹlòmíràn ló ń sọ̀rọ̀ àwúre òun ṣẹ̀ṣẹ̀ kìnnì kan ọ̀sẹ̀ ìtajà ọ̀sẹ̀ kìnnì kan ṣé èyí ń bá ẹ̀kọ́ sùlánù níbo nìyẹn wà ẹ̀sọ́ ibi tó wà tó wọ́n ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni oníjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó sọ fún ọgbọ́n ta ni orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta ni orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta tó wà lóhùn ṣoṣo àwúre irọ́ nẹ̀ ń pa mo dúró lórí yẹn o mo dúró bẹ́ẹ̀ irọ́ nẹ̀ ń pa irọ́ ni ẹ̀mí ṣèitán ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣe àwọn nǹkan yẹn irọ́ ni tí ẹ̀ka ń bẹ irọ́ ni bí inú kó ibẹ̀ náà mo wà tí ìlú kú ibẹ̀ náà ni màá wà tí ìlú kú ibẹ̀ ni màá wà mo dúró tán ni o kì í ṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o kì í sọ̀rọ̀ ẹnu o mo dúró tán yẹn kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbówó tẹ́wọ̀n. kí lè wí. ṣé bọ̀ ọdún ẹgbẹ́ nígbà gbẹgbẹ́ mi ti gbàgbà ìgbà ní tí mo ṣe wù ní tí mi ò ṣe aburú mo dé òní àti yín ẹ má ti sọ fún yín gbogbo pé kí ni wọ́n nínú àwọn tó mú àwọn sínú ìgbà tó máa ṣe program tẹ bá ní àwọn ẹlẹ́bọ̀ àwọn afáàkì wọ́n ṣe 419 tó ṣe dá tó ṣàwó ìgbà tẹ máa mú wọn mo lè ní gẹ́gẹ́ bí mi máa dùn àwọn fúnjà àbíkàkì tó ń bẹ tí ń jẹ́ àwọn èèyàn wá bẹ́ẹ̀ sọ pé dá mo lọ́jọ́ ìrìbò ti jọ́ kan lọ́jọ́ ìgbẹ́ ti jọ́ pàdé mo ní tóbi bí ọlá tí ẹ bá yìí ń ṣe ìkẹ́tẹ̀ ìṣe yẹn ọ̀tá ìlú ọmọ ẹgbẹ́. bàbá ń Bariga. àti ká lọ sí orí program. bàbá ń Bariga. ẹjẹ délẹ̀ mo wá sọ́yìn àti tó bá já sí. ẹ̀yin ìyá wa ẹgbẹ́ mo fún wọn láyè kan sọ̀rọ̀ tí wọ́n o. bẹ́ẹ̀ni máa sọ̀rọ̀ lọ. ẹ ṣeun ẹjẹ pé mo wá sọlọ́yìn náà mo tún sọ wájú nígbà àmọ́tẹ́ bá ti dúró lórí yẹn èmi kan rẹ́gìlá sọ pé wọ́n ṣètùbà lórí yẹn
alihamudulilayi rabbil alamin ọlọ́run ní yẹ̀yẹ́ yín bàbá ń Bariga ọlọ́run ní dojú tì gbogbo ń tẹ́ ń fẹ́ kọ́lọ́ bá a ṣe fún yín yìí tẹ́ fẹ́ ọlọ́run kọ́lọ́ ń jọ kó má fi ṣàdánwò fún yín torí pé nígbà míì máa ń wà ọ̀rọ̀ máa ń ṣẹlẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nígbà míì ẹlòmíì lè máa mọ̀ pé bọ́rọ̀ ìṣeríre tó bá wá rí kíní voice yẹn tó ń gbé kiri wá ní aláburú ni bàbá ń Bariga èèyàn burúkú ni bàbá ń Bariga ni mo ṣe ní pé irọ́ ẹ má yẹ ká burú yìí ohun tó fà á tí mo fi ní pé ẹ jẹ́ ká paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ṣùgbọ́n gbàtọ́ ti ń gbé kiri yẹn ká kúkú sọ́ńtà alihamudulilayi ìbéèrè kan ti fẹ́ bèèrè lọ́wọ́ yín bàbá ń Bariga ẹ ṣe sùúrù hello ìbéèrè kan ti fẹ́ bèèrè lọ́wọ́ yín sà òun ni pé ọkùnrin yìí ṣàlàyé pé Alhaji Ahmed ó ṣàlàyé wípé ẹ bá wọn gbé pé ẹ gbé iyẹ̀pẹ̀ jáde ẹ tẹ̀ ẹ́ n tó ń pè ní iyẹ̀pẹ̀ rè pé ẹ tẹ̀ iyẹ̀pẹ̀ ìbéèrè mo béèrè omi ní pé. mo ń tẹ iyẹ̀pẹ̀ dáadáa tẹ bá wọ́n sọ̀tọ̀ mi máa tẹ̀ fún yín. ok mo ń bọ̀. mo ń tẹ iyẹ̀pẹ̀ dáadáa. ẹ ń tẹ iyẹ̀pẹ̀. tẹ bá wọ́n sọ̀tọ̀ mi máa tẹ̀ yín mo yẹ tẹ̀ mo mọ dáadáa mo mọ dájú sí mi ní sábò sí lórí ẹ̀. ok very good. ẹ tún mi bí. ẹ máa ń tẹ iyẹ̀pẹ̀. mo ń tẹ iyẹ̀pẹ̀ dáadáa. ok ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ máa ń sọ fún yín ni. mo ò jiyàn ẹ máa ń tẹ iyẹ̀pẹ̀ dáadáa. mo ń tẹ iyẹ̀pẹ̀ dáadáa. ẹ dẹ̀ tún ṣe pé ẹ máa ń ṣe oògùn ṣé oògùn bà àbókùn jẹ̀dí. ẹ ṣe sùúrù ẹ má dà á pọ̀ ẹ má dà á pọ̀ ẹ má dà á pọ̀ ẹ ṣe sùúrù ẹ má jẹ́ kó dà pọ̀. tá a bá ń sọ̀rọ̀ pé oògùn ibà oògùn jẹ̀díjẹ̀dí ìyẹn kọ́ là ń sọ ṣé tí èèyàn bá wá bá yín pé ọjà òun ò tà ẹ má ṣoògùn fún. ẹni tí yóò bá wá sọ́dọ̀ mi tó bá ní ọjà òun ò tà ṣé ń gbọ́ mi yé tí tó bá ní ọjà òun ò tà máa tó bá jẹ́ pé ọṣẹ ẹ̀kọ́kọ́ kàn máa ní kọ́kọ́ lọ gba ọṣẹ máa fún lọ́ṣẹ máa ṣe ìtajà fún tí ó dé bí ara mi. ẹ máa ń ṣe ìtajà fẹ́yàn. àjẹ tó jẹ́ ìjẹ́jà kan fún àgbọ̀ndì lọ́wọ́ ẹ tó bá dìde kó wá bèrè kó wá kọ̀ fún àgbẹ̀ lọ́wọ́ mi. a ní ẹ ṣe sùúrù ìbéèrè mò ń béèrè ẹ máa ń ṣe ìtajà fún yàn ọṣẹ ìtajà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. mo ń ṣe ọṣẹ ìtajà mo ń ṣe ọṣẹ ìtajà mo ń ṣe ọṣẹ ìtajà. very good. owó ni mi kì í ṣe. mi ò jiyàn àsọ̀rọ̀ gbowó ọṣẹ ìtajà ọṣẹ àwúrẹ́. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù mo fún yín láì kẹ́ sọ̀rọ̀ tí màá dẹ̀ béèrè béèrè lọ́wọ́ tí yín náà. ẹ dẹ̀ ti ṣàlàyé fún apá ìṣọṣẹ ìtajà àkọ́kọ́ ń bẹ̀ ojú wo ni Islam fi wo kàtẹ́ yẹpẹ̀. bàbá ń Bariga. lórí ìyẹn kò fún níbi yẹn ẹ fi olùkọ́ lọ́wọ́ mi lẹ̀. ẹni tó bá pè ẹ bá bèrè pé ń ṣe ẹni ní òkùnkùn tó fẹ́ mi ni mo. bàbá ń Bariga èsì yẹn gbọ́dọ̀ fún wa o ẹni sùúrù o ẹni sùúrù o ẹni sùúrù o ojú wo ni Islam fi wo kàtẹ́ yẹpẹ̀. àwọn bí ṣàpèjọ ni náà wọ́n fà àjọpá yóò ní ojú tí Islam fi yọ mo ti bọ́ sí àwọn ànábì ọmọ kan ni ẹ̀ka bẹ́ẹ̀ mo mọ̀ dáadáa. ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ gbọ́ o. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ṣe sùúrù o bàbá ń Bariga ẹ ṣe sùúrù. mo máa ń ṣe ọṣẹ mo máa ń ṣe ọṣẹ mo máa ń ṣe ọṣẹ ìtajà ẹni tó bá dìde kó máa bọ̀. ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa mo tún fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí i ojú wo ni Islam fi wo ká máa yẹsẹ́ wò. bàbá ń Bariga ẹ má dàsá gidi ẹni mi ìdẹ̀fẹ́ kó darí o. mo máa béèrè lọ́wọ́ mo gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yìí. Islam ojú wo ni Islam fi wo ká máa tẹ́ yẹpẹ̀ ká máa yẹsẹ́ wò. àná ojú wo ni Islam fi wò là ń béèrè lọ́wọ́ yín ojú wo ni Islam fi wò. ojú wo ni Islam fi wò ká máa ṣọṣẹ ìtajà. kí ni Kùránì sọ lórí ká máa ṣọṣẹ ìtajà. kí ni Islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà. kí ni Islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà.
kí ni Islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà? Kí ni Islam sọ lórí ká máa yẹṣẹ́ wò? Gbogbo ẹ̀yẹ̀ yẹn gbọ́ o, ṣẹ́gbọ́ tó ọkùnrin ń pè mí pé ó dà pé orí mi ò pé orí mi ti yí, ṣẹ́yìn náà gbọ́ o, ṣe máa rí pé mo try tí n bá ń fún àwọn àfáà yìí ní second chance ẹ máa ní mo ọmọ yìí ó yẹ kọ́kọ́ máa pè wọ́n náà ṣẹ́yìn náà rí mo bìrìbìrì kí ni Islam wí lórí ká máa yẹsẹ́ wò, kí ni Islam wí lórí ọṣẹ ìtajà, kí ni Islam wí lórí ọṣẹ àwúre simple. ìdí àlùkò náà lajú sí súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ dòní. ẹlẹ́hàá níyàwó mi, ẹlẹ́hàá níyà mi, ẹlẹ́hàá làwọn àbúrò mi. mi ìfìgbà kẹtẹ́lẹ́ mọ́ rí kí ni ó ti wá sí dáadáa nísìnyí, ó ti wá yí padà, ó ti wá ṣe bínú kan. mi ìfìgbà kan lórí ibú tí ìwà ṣẹ̀ṣẹ̀ wá yí padà. mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ́lẹ̀ tí sọ pé oògùn dá tí sì mú àwọn oògùn jà jù wá fún un. ṣùgbọ́n àwọn èèyàn ti tẹ́ ìyọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́, wọ́n ti ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, ìtànsọ̀kọ́ ni wọ́n ń ṣe, nǹkan ni wọ́n ń ṣe. ẹlòmíràn ló ń sọ̀rọ̀ àwúre, òun ṣẹṣẹ kìnnì kan, ọṣẹ ìtajà, ọṣẹ kìnnì kan. ṣé èyí ń bá ẹ̀kọ́ sùlámù mu? níbo nìyẹn wà ẹ sọ ibi tó wà. tó wọ́n ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan, ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni? oníjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó sọ fún ọdún kó ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta ni? orí ìdímèrè sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tí ó ní kó ta? tó wà lóhùn ṣọṣẹ àwúre irọ́ lẹ̀ ń pa. mo dúró nìyẹn o, mo dúró bẹ́ẹ̀ irọ́ lẹ̀ ń pa. irọ́ ni ẹ̀mí ṣètọ́n, ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣe àwọn nǹkan yẹn. irọ́ ni tí ẹ̀ tán bẹ́ irọ́ ni. mi ní kó bẹ́ẹ̀ náà mo wà, tí sì ní kú bẹ́ẹ̀ náà ni màá wà, tí ní kú ibẹ̀ ni màá wà. mo dúró tán ni o, kì í ṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o, ìsọ̀rọ̀ ẹnu o, mo dúró tán yẹn. kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbó owó tẹ́wọ̀n apply ògbó pẹ̀lú orí èèyàn láìpẹ́ ipò tí ìjẹta fídíò ni náà ni wọ́n yìí mọ̀ yẹn kàn ní ìwò àbádọ́sì ní tán dáná sun tán ń jẹ́ àwọn ọlọ́mọ gbé. àwọn ọmọ tán jí gbé yẹn kí lè fi wọ́n ṣe ṣe wọ́n fi wọ́n apply ògbó owó náà ni ẹ̀tùn wa bá àfa bẹ́ẹ̀. ìdáhùn wí nìyẹn mọ̀ náà àṣírí tí ń bẹ lọ́wọ́ ọlọ́ ìta ní lọ́wọ́ tó jẹ́ àṣírí àwọn àfáà nípa ọ̀rọ̀ oògùn, nípa ọ̀rọ̀ káwá bá ṣe lówó, nípa ọ̀rọ̀ kìí ṣe nǹkan díẹ̀ o. táwọn èèyàn ní tọ̀ nígbà tá a ti wá rí pẹ́yìn náà ti rí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń tako àwọn tó ń ṣe nǹkan tí ò dá ilé ṣe ẹja rí kíní ìhàn yìí wọ́n á fi hàn mí ẹ̀yin náà wò. ẹ ti sọ yìí kìí sọ àlùsùn náà o. Wallahu shahid Al-Qur'an ni kìí alùsùnà kankan o. ó fi hàn ní báyìí billahi alladhi la ilaha illa huwa. èmi náà ká ọmọ nígbè yé oníṣẹ́ rí wọ́n ti ń kó tí ó kọ̀ mí káàkiri ayé pé mi ni mo lóògùn dáa, oògùn tí mo ló dáa oògùn wòsàn ni mo ń sọ o. ní ahli baytika fa'alam kana al-wafa ní ahli baytika fa'alam. àbá àti wọn lọ gbá lẹ́pẹ́ àfẹ́ ìgbà wa wọ́n ní kò sí yọnu bẹ́rẹ̀ ní mẹ́ta kan mẹ́ta sí fún àmójú ara ni irú bẹ́rẹ̀ bú ilẹ̀ bá débò bẹ́rẹ̀ wọlé bá débi bẹ́rẹ̀ àyà èwọlé bá débi ti kára àbàdí
a sì dákẹ́ kálukú sì ń wò wá ọlọ́wọ́ àwọn kálukú àwa rí síbi nǹkan gidi. àwọn náà wọ́n wo yẹ̀pẹ̀ àwọn wọ́n wo omi àwọn wọ́n wo òṣùpá àwọn wọ́n wo ràwọ̀ ọ̀nà òtún pẹ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ lọ ẹ̀ẹ́dàpẹ̀ ẹgbà mí ọmọ yìí náà ni ẹ̀dàpẹ̀ bá àwọn akọ́ṣẹ́jáyé rẹ̀ bí wọ́n bá wọ̀ wọ́n pé kò sórí lára rẹ̀ kí ló ṣe sí. ìyá kan bẹ nínú ilé wọn pupa àwọn onídàgbọ ẹ ló dá wa lálẹ́ nílé. من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد. Arabi táwọn ti ń ṣe wánu mùsùlùmí ká pọ̀pọ̀ sí lásán kagutha ìsẹ́yì bí àrò tí agbára àwa fúlò useless. ẹni bá lọ bá wọn tí wọn máa wo nǹkan wò. àwọn aráàfà. àwọn wí bọ́ọ̀lù tí wí bá nẹ́bí tí wí. àwọn mọ̀nà jẹ̀bà. ẹni bá lọ bá wọn tí wọn máa yẹ nǹkan wò pé ẹ bá ń wò ó wò. tó lè yọ da wọ́n sì ti ọlọ́nà ọ̀nà oríire rẹ̀. wasaddaqahum bima yaqul. ẹni bá lọ bá wọn ibi tó ti yẹ kó sórí rẹ̀ ó sì náà máa lọ bẹ̀ òun náà bá padà. Man ata kahinan ọlọ́wọ́ àti ọlọ́nà ọ̀dà wà padà. aláwọ̀ àdàgúrẹ́ Man ata kahinan èmi kí mo wí ànábì ló wí. ànábì ló kú jùlọ àti ẹjọ́ lọ ìròjọ́ yìí ni èmi gbẹnu ànábì wí. Man ata kahinan aw arrafan àti mbàyé jẹ́ ní sọ fún yín wọn. lasu adiri wala limunajjimu yadiri. lasu adiri wala limunajjimu yadiri. ma yuridu liqada'u bil insani. ma yuridu liqada'u bil insani. tẹ̀sùwẹ́ ọlọ́mọ wo ni haramu. lastu adiri. Kuranu lọ́mọ wo ni haramu. lastu adiri. Ẹ̀pẹ̀ lọ tẹ́lẹ̀ ni tó sì rẹ ọmọdé nù ilé haramu. lastu adiri. Omi ló gbé kalẹ̀ tó fi ń wọ́n wò ni haramu ni. lastu adiri. Gbogbo ọ̀nà yòówù tá a bá fẹ́ fi mọ nǹkan tó pamọ́ haramu ni. lastu adiri wala limunajjimu yadiri. ma yuridu liqada'u bil insani. Àwọn obìnrin wọn sì bàjẹ́ kiri náà púpọ̀. Ọmọ sáré wọn ni jẹlẹjẹlẹjẹlẹ afẹ́ bá wọn wò. Man ata kahinan aw arrafan fasaddaqahu bima yaqul. Ẹni ànábìlẹ̀ ni ọba lè bá wọn tí wọ́n yẹ nǹkan wò. Ọwọ́ nígbàgbọ́ sí tí wọ́n sọ fún faqad kafara bima unzila ala Muhammad. Ànábì ló ti di kèfèrí. Ó ti gba certificate kèfèrí lọ́dọ̀ rẹ̀. Ẹni tí wọ́n ń wò ńkọ́ ẹni tó lọ bá yàn ìlànà ìbí dàkọ̀ yìí. Ẹni tí wọ́n ń wò fún yàn ńkọ́ kí lápẹ̀ wájú ọlọ́run. Ànábì tó sọ lẹ́yìn mi pé ẹni ọba lọ bá wọn tá a yún wọ̀nyí. Fasa'alahu an shay'in ọwọ́ bí wọ́n léèrè ń pa kankan saddaqahu am lam yusaddiqhu. Ọwọ́ àgbà gbọ́ngbà wọn sọ fún un táwọn àbí kò tiẹ̀ gbà gbọ́. Lam tuqbal lahu salatu 40 yawm. Wọ́n kí wọn fún 40 days ọlọ́run sì ní gbà á lẹ̀ lọ́wọ́ kò ní gbà àrùn náà lọ́wọ́ rẹ̀. lastu adiri wala limunajjimu yadiri. ma yuridu liqada'u bil insani. Oṣù tọrọ bá kírun rẹ̀. Ọba wa kí fún 40 days ọlọ́run sì ní gbà kankan mẹ́. ma yuridu liqada'u. ìdí àlùkùránì làlájú sí. Súnà la gbé lọ́wọ́ láti ilẹ̀ wa láti gbé lọ́wọ́ lónìí. Ẹlẹ́hàá níyàwó mi, ẹlẹ́hàá níyà mi, ẹlẹ́hàá làwọn àbúrò mi. Mi ìgbà kẹ́tẹ́lẹ́ mọ́ rí. Kí ni ọ̀gá ó ti wá sí dáadáa nísìnyí, ó ti wá yí padà, ó ti wá sí bínú kan. Mi ìgbà kan lórí ibú tí ìwà ṣẹ̀ṣẹ̀ wá yí padà. Mo sọ̀rọ̀ tèmi ni pé èmi ò ní polówó oògùn mọ́. Mo wà nínú àwọn tí wọ́n ń polówó oògùn tẹ́tẹ̀lẹ̀
tí sọ pé ogun dá tí sì mú àwọn hújà jù wá fún un ṣùgbọ́n àwọn èèyàn ti change ọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ́n ti sọ wọ́n ti ìta ń sọ kọ́ ni wọ́n ń ṣe ìta ń sọ kọ́ ni wọ́n ń ṣe nǹkan ni wọ́n ń ṣe ẹlòmíràn olóhùn ṣọṣọ àwúre òun ṣẹṣẹ kìnnì kan ọṣẹ ìtajà ọṣẹ kìnnì kan ṣé èyí ń bá ẹ̀kọ́ sùn lánàá níbo nìyẹn wà ẹ sọ ibi tó wà tó wọ́n ti apply nǹkan méjì mẹ́ta mẹ́rin pọ̀ orí kìnnì kan ṣé orí kìnnì yẹn sọ̀rọ̀ ọlọ́run ni orí ìjàpá sọ̀rọ̀ ọlọ́run tí ó sọ fún ọgbọ́n ta ni orí ìjìmẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tó yẹ kó ta ni orí ìjìmẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni ọlọ́run ọba rẹ tó ní kó ta tó wà lóhùn ṣọṣẹ àwúre irọ́ lẹ̀ ń pa mo dúró nìyẹn o mo dúró bẹ́ẹ̀ irọ́ lẹ̀ ń pa irọ́ ni ẹ̀mí ṣètọ́n ẹ̀mí àwọn àjẹ̀nú ni wọ́n ń lò fi ṣàwọn nǹkan yẹn irọ́ ni sí ẹ̀tọ́ bẹ́ẹ̀ irọ́ ni mí ní kó ibẹ̀ náà mo wà tí sì ní kú ibẹ̀ náà ni màá wà tí ní kú ibẹ̀ ni màá wà mo dúró tán ni o kì í ṣe pé mo ń sọ̀rọ̀ ẹnu o kì í sọ̀rọ̀ ẹnu o mo dúró tán yẹnyẹn kí lè wọ́n bí ọ̀rọ̀ ògbówó tẹ́wọ́n apply ògbó pẹ̀lú orí èèyàn láìpẹ́ ìkò tí ìjẹta àbíyò ni náà ni wọ́n yìí mọ̀yẹ̀ kan ní ìwò àbánẹ́sì ní tán dáná sún tán ń jẹ́ àwọn ọlọ́mọ gbé àwọn ọmọ tán jí gbé yẹn kí lè fi wọ́n ṣe ṣe wọ́n fi wọ́n apply ògbówó náà ni ẹ̀tùn wa bá àfa bẹ́ẹ̀ ìdáhùn wí nìyẹn mọ̀ náà àṣírí tí ń bẹ lọ́wọ́ ọlọ́ ìta ní lọ́wọ́ tó já sí rí àwọn àfa nípa ọ̀rọ̀ oògùn nípa ọ̀rọ̀ káwá bá ṣe lówó nípa ọ̀rọ̀ ká kìí ṣe nǹkan díẹ̀ o táwọn èèyàn nítọ̀ nígbà tí a ti wá rí pẹ́yìn náà ti rí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń tako àwọn tó ń ṣe nǹkan tí ò dá yìí nísìn ẹja rí kíní ìhàn yìí wọ́n á fi hàn mí ẹ̀yin náà wò ẹ kí n sọ yìí kì í sọ àlùsùn náà o wallahu shahid alukurani ni kì í sọ àlùsùn náà kankan o ó fi hàn mí báyìí billahi alladhi la ilaha illa huwa èmi náà ka ọmọ ẹgbẹ́ yé oníṣẹ́ rí wọ́n ti ń kóòtù ọkọ̀ mi káàkiri ayé pé mi ni mo lóògùn dáa oògùn tí mo ló dáa oògùn wòsàn ni mo ń sọ o